Àlàyé rèé o lórí ohun tó ṣekú pa Àdùkẹ́ Gold nílé ìwòsàn UCH ní Ìbàdàn. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ló ti gborí ayélujára kan lórí ohun tó ṣokùnfà ikú òjijì gbajúgbajà olórin ẹ̀mí nni Àdùkẹ́ Àjàyí Mòrónkọ́lá, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Àdùkẹ́ Gold. Àdùkẹ́ Gold jáde láyé ní alẹ́ ọjọ́ Ajé, ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2024 yìí ní ilé ìwòsàn UCH ní Ìbàdàn lẹ́yìn tó ṣe àìsàn. Ìlàkàkà ọ̀pọ̀ èèyàn láti mọ ohun tó pa akọrin ẹ̀mí náà láìpẹ́ ọjọ́ ló mú kí àwọn akọ̀ròyìn kan kàn sí akẹgbẹ́ rẹ̀ kan tí òun náà jẹ́ olórin ẹ̀mí, ìyẹn Lékan Rẹ̀mílẹ́kún Amos. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Amos ṣàlàyé pé òun kò lè sọ ohun tó ṣekú pa á ní pàtó, àmọ́ ó ní òun gbọ́ pé wọ́n ń ṣe ìtọ́jú Àdùkẹ́ Gold nílé ìwòsàn UCH ní ìlú Ìbàdàn tó sì gba ìtọ́jú láti ipasẹ̀ ìmọ̀ ẹ̀rọ tí a mọ̀ sí dialysis. Amos ní ìtọ́jú dialysis yìí ni wọ́n máa ń ṣe fún àwọn aláìsàn tó bá ní àìsàn kíndìnrín nílé ìwòsàn náà, àti pé ó ti wà níbẹ̀ fún bíi ọ̀sẹ̀ mélòó kan. Gẹ́gẹ́ bí Amos Rẹ̀mílẹ́kún ṣe wí nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi gan ò lè sọ pé báyìí ni nǹkan tí mo mọ̀ nípa ikú rẹ̀, àmọ́ mo gbọ́ pé UCH ló wà, UCH dẹ̀ ló kú sí. Mo dẹ̀ gbọ́ pé ó dàbí pé wọ́n ṣe dialysis fún un. Ẹnikẹ́ni tí wọ́n bá dẹ̀ ṣe dialysis fún ó túmọ̀ sí pé nǹkan náà ní ṣe pẹ̀lú kíndìnrín nìyẹn. Mi ò wá lè sọ nǹkan míì pàtó tó fa ikú náà nítorí gbogbo wa ò gbọ́ pé ó ṣe àárẹ̀. Amos ní olóògbé kò fi ìgbà kankan sọ fún ẹnikẹ́ni pé àìsàn ń ṣe òun. Ó ní ó yẹ kí òun àti Àdùkẹ́ jọ ṣeré papọ̀ ní ọjọ́ Ẹtì tí ó kọjá, ṣùgbọ́n ó yọ òun lẹ́nu pé kò wá. Amos tẹ̀síwájú pé ó yẹ kó kọrin ní alẹ́ ọjọ́ Ẹtì kí èmi sì kọrin ní ọjọ́ Sátidé ní Lẹ́kí nípínlẹ̀ Èkó, ṣùgbọ́n kò wá lọ́jọ́ náà. Nígbà tí mo béèrè rẹ̀ lọ́jọ́ Sátidé pé ṣé ó wá lọ́jọ́ Ẹtì, wọ́n ní kò wá, pé ó sọ pé ó rẹ òun díẹ̀. Èmi rò pé bíi pé ó kàn rẹ̀ lásán ni tàbí stress tí àwọn olórin máa ń kojú ni, nítorí ẹ̀ ni mi ò ṣe pé Nínú oṣù keje ni mo rí gbẹ̀yìn ní orí òkè Bàbá Àbíyè Ẹdẹ, ó sì tún ṣeré fún àwọn èèyàn níbẹ̀, ìyẹn ní nǹkan bíi ọjọ́ 4 sí 5 oṣù keje ọdún yìí. Àdùkẹ́ kò jọ ẹni tí àárẹ̀ kankan ṣe lára rárá ó sì dúró rẹ́gí ni. Nígbà tó kú yìí náà ni mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé ó ti wà ní UCH fún ìgbà kan. Nípa irú èèyàn tí olóògbé Àdùkẹ́ Gold jẹ́, Lékan Amos sọ pé ọmọlúàbí ni. Ó ní Àdùkẹ́ Gold kò ní ìwà kan tí èèyàn kò gbọdọ̀ gbọ́ nípa rẹ̀, èèyàn dáadáa ni, ó sì ní ọgbọ́n àtinúdá, bẹ́ẹ̀ ni ìlànà ẹ̀mí mímọ́ ló fi ń kọ orin rẹ̀. Tó kí n dùn kó pọ̀ àní jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ Abímbọ́lá. Títí di ìgbà mìíràn tá ò fi ire àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.